nígbà tí ọkùnrin bá nà ọ́ débi wípé ọ̀rọ̀ rẹ ti wá dórí paná ojú kan fìkan ríran tó tún wá ń béèrè advice wípé kí n lọ lè ṣe. Èmi ò ní méjì tí mo lè advice rẹ wípé kí n lọ lè ṣe o, bí ó ṣe wípé kó o máa lọ from one church to the other, orí òkè kan sí ìkejì, kó lọ máa gbàdúrà wípé kó lọ ń bọ́ yí lọ́kàn padà. Ṣó ti yé ọ? Nígbà tí ó bá fi nà ọ́, tí ó fi wọ́n orí rẹ bọ́lẹ̀, kò yé báyìí ní ìsìn. A mọ̀ ń tọ́ ọ lè ṣe torí mi ò mọ̀ ń tọ́ ọ lè ṣe ní ìdákà tèmi. Bẹ́ẹ̀ bá wá mọ̀ tí wọ́n lè ṣe, ẹ lè fi sí comment section. Ṣó ti yé? Bí ọ̀sẹ̀ bíi méjì ní ìsìn la gbọ́ ọkọ tó bẹ́ ìyàwó rẹ̀ lórí toyúntoyún lésù jowú. Àti rẹ́ni tó na ìyàwó pa, àti rẹ́ni tó ṣe gbá tó sọ ìyàwó dá láàbò ara lórí ayélujára yìí. Tí wọ́n bá wá ti wá di wípé paná ojú kan fìkan ríran, só yé ẹ̀yin èèyàn mi bí ò bá yé ẹ̀yin fọwọ́ demonstrate ojú kan lọ báyìí kò sí mọ́ rárá, ó sì ga gọbọi. Ìkejì náà ń wò bẹ́lúbẹ́lú. Wọ́n ní kí ni àwọn lè ṣe. Èmi mọ̀ ń tán lè ṣe ju pé ká máa gbàdúrà fún wọn wípé Ọlọ́run bá yí ọkọ wọn ní ọkàn padà sí dáadáa lọ. Alájíkẹ́rí náà.